kú dédé ìwòyí gbogbo ojú tó wù wá pátápátá gbogbo ẹ̀yin fans wa láti Nàìjíríà títí dé òkè òkun pátápátá àti àníkẹ́ ṣe gidigidi bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ àdúpẹ́ fún subscribe like comment àti gbogbo àwọn shares tẹ́ fún wa I appreciate it gidigidi lórí EasyWealth Media Hub where entertainment meets endless curiosity. Ẹ máa fọkàn bá wa lọ lórí ètò yìí bákan náà gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí fún yín wípé ẹni tó yí nítorí gba orókè ní season 1 the ultimate Proverb challenge ká máa gbé wá sí orí ètò yìí láti present certificate of achievement fún wọn àti cash prize tí wọ́n máa gbà lórí pé wọ́n ní ìdíje òwe Yorùbá. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ gẹ́gẹ́ bá a ṣe ń ṣe lórí ètò yìí ẹ̀bẹ̀ wá gbọ́ ètò ṣe pé àṣà nìkan là ń gbé lárugẹ lórí ètò yìí gbogbo nǹkan tó bá rú yín lójú ẹ kàn sí wa gbogbo ẹni tó bá wù ní tẹ́fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ kàn sí wa a máa gbé wá sórí ètò wa fún yín. Ókè láì fọ̀rọ̀ gùn lórí ètò wa yìí ẹ jẹ́ ká sáré sọ fún ẹni tó gbogbo orókè ní season 1 the ultimate Proverb challenge wọ́n sáré fi ara wọn fún gbogbo ilé kábẹ̀ láti introduction láti ọ̀dọ̀ wọn. Ìgbálára tó lọ́gbọ́n ìbàjẹ́ òkúnnù káàbọ̀ ọ̀rọ̀ bí orókè tó láṣẹ ìdábàbà mi òdúà ọlọ́fin àjàláyé ọlọ́fin àtọ̀nà bàbá mi òdúà aláṣọ méjì àfìdíṣẹ́wà aṣọ dúdú aṣọ àlàyé láṣọ nìjẹ́ gbogbo àtàwọn wí òun ló pupa tó dàbí ìrìn òyìnbó òun náà ló tún ní ibi kó o sí tó bá fi ẹni láàárín ibi omi kó tọ́ sí gbogbo wa àmì àṣẹ orúkọ tèmi ò yípadà ojú mi ní ìṣẹ́ ìmọ̀kúlù orúkọ tèmi Sàlámì Bruce Babátúndé Alárẹ ní Ọjọ Chanter lẹ́nu ní sí ilẹ̀ ìlọ́mọ nílùú sẹ́yìn òru ọmọdé gbígbé mọ́kọ́ sálá ní wọ́n fi rí omi tó náà mú oúnjẹ náà gbọ́. èrè tí bá ń bẹ̀rẹ̀ pé wọ́n ṣàfihàn òun nítorí pátí fún dárí ìtẹ́ àgbàdo ìjọ ń jẹ́ tọ̀pabọ̀ nílé àwọn àmàjẹmọ́ òdì ni wá ọdẹ ìgbìmọ̀ ojú. ó wà náà èmi náà ni ọmọ yín tẹ ọmọ sọ́yìn mi kì í ṣe ọmọ yín báyọ̀ náà àgbàlagbà very my fans ẹsẹ ẹsẹ ake ẹsẹ gidigidi ọmọ yín ni mo jẹ́ o ẹsẹ ìkọ̀fẹ́ bí kẹrẹ́ rìn bí ẹnì kẹjọ rìn níṣẹ́ fẹnu yín ká tó máa tẹ̀síwájú. Ó gbé lẹ́yìn ìgbà tí mo rúkọ wa aráyé ìgbà tí mo rúkọ ẹni tó ní ẹni tá à ń pè ní Mr. Alárẹ ní Ọjọ Chanter àwọn wọn máa ń rin òjò kalẹ̀ láti máa rí kí ni wọ́n máa rí lé ìjẹ́ òjò tó wà níbi Alárẹ ní ìjẹ́ ọ̀dọ́ ló ti gbé bẹ̀. Báwo ló ti gbé bẹ̀ ibi tí mo máa lé mọ́ wọ́n ní pé a kì í nílé ìyá a kì í nílé bàbá ká má nílé ìyá bẹ́ẹ̀ ni ilé ìyá a kì í nílé méjì ní àgọ́ ààrẹ ní àtisígbé local government ní ìlú Ọ̀yọ́. Adékọ́ ọmọ Ọ̀yọ́ gangan ní ọmọ Ọ̀yọ́ state ọmọ Ọ̀yọ́ state níbo ló Ọ̀yọ́ ọmọ Ìṣẹ́yìn ní dájú mi òpin ìlú ọmọ àgọ́ ààrẹ ní ọlá ọsọ́nà Ṣakí ìrìnàjò ààrẹ wa so ilé ìwé akọ l'Ógbómọ̀ṣọ́ àbí ní Ṣakí lọ́kọ̀ máa sọ̀rọ̀ Ṣakí ní Ọ̀yọ́ state òkè àdìgbà ṣáìgbè mọ́ṣọ́ sáà àdìgbò ìdílé ṣáà ọ̀gá l'Ógbómọ̀ṣọ́ náà tàbí ọ̀ní l'Ógbómọ̀ṣọ́ Ṣakí ìlú gẹ́gẹ́ ni mo sọ ilé ìwé ìlú tí ní tẹ̀lé Ṣakí nígbà wo ni wọ́n lé wọn ohun òkúlé ológbò tó ibẹ̀ láti yọ òjò wà nínú bákan náà náà lè òjò gbogbo ẹ̀ ó dàbà òjò lẹ́yìn sí gbogbo àwọn òjò àkókò èyí lẹ́fẹ̀ẹ́ sí màá tún ọdún kó bá wa ṣe kó bá wa kí gbogbo ẹ̀ náà lé pẹ̀lú kí ni pẹ̀lú ìgbà bá wa chant fún yín lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀kọ́ you get it you love it. So gbogbo ẹ̀ wá lé ẹ máa fọkàn bá wa lọ ní inú ìbéèrè ilé tó tẹ̀lé kí ní ṣe yín gbogbo ọgbọ́n Mr. Ọjọ Chanter. tí wọ́n bá sọ pé ẹni ní lọ́bẹ̀ ẹlẹ́gbẹ̀ ẹ̀ ṣàbùkù ẹ̀ka pẹ̀lú gbogbo ara lé mọ̀ ẹni iṣẹ́ tó bá rán nìyẹn máa ń jẹ́ yín lè rí pé ẹ fẹ́ jẹ́ báyìí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ báyìí lójú wọ́n lè ní pé mi wà yìí mo kọ́ṣẹ́ mo ṣe mo gbà yẹn dáhùn sí fúlẹ̀ mo gbà yẹn dà mo sì mọ̀ ẹ́ dédé mi mọ̀ iṣẹ́ wo nìyẹn mo kọ́ṣẹ́ ṣúwèkì. Ajẹ́ pé ọ̀sẹ̀ yìí ṣúlẹ̀kà méjì ló ń bẹ lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ṣúlẹ̀kà rẹ̀ ní ìṣe? Ṣé wàá jẹ́ ṣúlẹ̀kà ṣúlẹ̀kà mo kọ́ṣẹ́ ṣúlẹ̀kà lọ àtẹ́wọ̀n á ní pé àwọn owó níṣẹ́ bàtà yìí fẹ́ níṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni ìwọ̀nyí náà ló fi àti mo kọ́ṣẹ́ ṣúlẹ̀kà kan mo lọ pólì àti mo kú pólì ní párẹ́ǹdì wọ́n tún á tẹ̀síwájú nínú ilẹ̀ ẹ̀kọ́ ní pólì yẹn mass communication abájọ́tẹ́ mi fi dún mọ́rán lórí èsì. ìgbà tí wọ́n á pọ̀ pólì wọ́n á lọ fún professional training
ṣé kí kọ́mọ́dà dé pẹ̀lú àbúkú sọ. no ẹ máa sọ níbi ẹ máa fẹ́ sọ níbi èdè ìdára ayé mọ̀ yìí ẹ gbọ́dọ̀ pé èsì tó ní ẹ̀kọ́ wá yé èyí èyí ló ní ètò láti fi dára pa ètò mẹ́rin tó wọ́n mọ̀ yìí pátápátá láti ìpìlẹ̀. mo lọ sí ilé ìwé kan pé ní TNM Media Academy Ìkòròdú. mo ṣe basic relational communication bá ṣe ń sọ̀rọ̀ ní rédíò basic mo ṣe ń gbà mí lọ́dún gba certificate nígbà communication nígbà wọn rẹ̀ máa ń bí sílẹ̀ láti post communication. ẹ bá bọ àwọn àwọn àlẹ kódà kẹfẹ ní tó máa bá yín ṣe MC ní gbogbo nǹkan tó ẹ ṣe ẹ kàn sí wa lórí EasyWealth Media anything media àwa la wà níbẹ̀. ìgbà tí wọ́n á discover ọmọ mi lè ṣe kí n bẹ̀rẹ̀ sí ní chant I should very surprise ìkẹta láyìn jẹ́ ẹ̀rìn gbàgbà rẹ̀. ok ẹ ṣe gan Mr. Alárẹ ní Ọjọ Chanter ní ẹni pé ẹ study mass communication ní ND that's ní poli gbọ̀ngà poli wo ni ṣé ní ìlú lọ rí àbúrò ní Ọ̀ṣun State wọ́n ti pè é Westland Polytechnic Westland Polytechnic ní Ọ̀ṣun State. ok lẹ́yìn ìgbà yẹn wá nípa furthermore ìgbà tí mo parí ogun Westland Polytechnic kan lọ sí Media Academy èkéde mo sọ̀rọ̀ wá sí Ìlọrin ní Ìlọrin ṣe ẹ wá ìṣẹ̀lẹ̀ ìlú Ìlọrin àti mo ṣe bẹ̀rẹ̀ fresh nínú kí ni ẹ wá study ní Ìlọrin Yorùbá bí ṣe education linguistics onímọ̀ ẹ̀dá èdè àwọn ìbá ń fi ṣèlá study Yorùbá. àwọn pé èmi yàtọ̀ sí Yorùbá gangan àbí Yorùbá gangan gẹ́gẹ́ bí Yorùbá yàtọ̀ sí Yorùbá ìgbésà orí àti ó wáyé ìṣe Yorùbá nínú ẹ̀dá education ìyàtọ̀ sí yàtọ̀ Yorùbá education yàtọ̀ sí linguistics. ok ní faculty wo ni faculty of arts PFA PFA yẹ kí n faculty PFA ní faculty of adókè faculty of art gbogbo ní PFA ní wà lábẹ́ ní ìgbà Nigerian language ní faculty tiwa mẹ́rin àti Yorùbá Hausa Nigerian language. báwo ni ó wá ṣe ní lára nígbà tẹ ọkọ tẹ fi kọ́kọ́ study mass com tẹ tó wá padà wá sí university láti wá study yìí fẹ́mi pé wọ́n ní pé ìdíyàn bá ń lé òun náà fún bẹ́ẹ̀ ni mo gbé tí wáyé pé mi lọ sí pẹ̀lú ẹgbẹ́ mi lọ́wọ́ sí àwọn tá a jọ jáde secondary school àwọn tá a jọ kọjá àmì náà mo náà ń jẹ ní sáàbù náà ń jẹ pé àtàwọn tá a jọ kọjá àmì náà wọ́n àǹfààní ayé wọn báyìí bẹ́ẹ̀ mi ò ní pé ó yà mo tún wá lọ́rẹ̀ kan pé ó jẹ́ bẹ́ẹ̀ fún mi wá the sleep is in the school is in the school bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe jáàmù mo lọ sí pẹ̀lú mo pé pẹ̀lú mi ṣe jáàmù ìjìnlẹ̀ ìdàgbé mi ti wá sí so mi kàn pẹ̀lú ìpè kọ́ńtà ṣàbẹ̀wò ní ibi tí mo lọ láyé ṣàfihàn focus lórí ẹ̀kọ́ nípa ṣe kó dẹ̀bi determination lórí ẹ̀ ẹ ṣe gan ẹ kú keep it up àyà òní ẹ fi ṣe sọ keep it up gbàládọ́ ẹ jáde láyé ọ̀rẹ́ mi níbi káyé wà ní àmì ìlànà wà ní gbèrè ìwáyẹn. ok nígbà tí ṣé ó wù yìí kí ẹ ṣe Yorùbá yẹn ni àbí wọ́n kàn fún yín bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ wá. ṣẹ́gun àti wọ́n ní ọmọ tí wàá já ṣáàmù àti kékeré wà ní tí máa jẹun ṣámṣám àti tí máa wo result mi láti ilé pé twenty one Yorùbá mi ní nǹkan bíbẹ̀ di ilẹ̀ gbogbo àwọn ọmọ secondary school gan Yorùbá ti tà ní gọ́ọ̀mọ̀ máa wà kíláàsì tí ìbá ti ń kíláàsì ó bèrè pé èmi ń kọ́ pé èmi ń kọ́ pé kí àwọn òrí ní kíláàsì ẹsẹ̀ gbé wá pàìlẹ̀ ìtura ní mẹ́tì Yorùbá sí ní mẹ́tì gan ó ti máa wọn bá mi pé kí ní tòun káwọn yẹ ní sí ìrìn ẹ̀sìn kárí ìgbà tó àwọn ẹ̀sìn so mi gbá pé ọmọ wọn ní kí ẹ máa discover ara wọn ìgbà tó kíkiri yìí ní ìkájọ mọ̀ ń mọ̀ tó máa fẹ́ kárì níbi Yorùbá kíláàsì máa jáde síta máa kà máa kékeré yìí ni tàbí wọn ṣe mass communication gbẹ̀gbẹ̀ bí ẹni lọ study yìí ọmọ òwe pé wọ́n á jókòó ọmọ ilé àti ìlera kò gbé pé tó bá study ìgbàlú study Yorùbá state iṣẹ́ ìwé mọ̀ nígbà tí Yorùbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi pé bí iṣẹ́ tó wọ́n láti kọ́ nígbà yìí pé kí wọ́n ṣe mass com pé kí wọ́n ṣe ní ìgbà yìí tàbí lè ṣe olùkúnjẹ kí wọ́n ṣe mass com náà lè ṣe mass com báwo níbi máa wọ̀ àwọn afún mi wọ́n fà lórí technique ní pé kí n lọ private technique ní wọ́n ṣe dá lónìí ní wọ́n á gbọ́ àti iṣẹ́ mass com ìgbà yóò ṣe mass com láti ṣe àdìsíkò bára mi tẹ́yìn pé so àwọn kiri táwọn àwọn tó ṣẹ̀rí rédíò tó ìgbà tí mass com tí mo parí mass com tán tó bá lọ sí media academy wọ́n á jẹ́ ìwọ̀n máa ń bẹ̀rẹ̀ ní jáde sọ̀bà ara mi pé ní ìwé ẹ̀yà àjọyọ̀ àlọ́ study language ló sọ gbọ̀ngàn pé iṣẹ́ èdèkèdè ó ní oríṣi pẹ̀lú language bẹ́ẹ̀ni. ok ní ìgbà tí ẹ ti ẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́wọ̀n aláì ní ọdẹ level ok ẹ̀ṣẹ̀ wọ ọdún ni ok
ẹni àkọ́kọ́ tí màá kọ́ gbọ́ pé ó study Yorùbá ní University of Ilorin tó bẹ́ẹ̀ gbìmọ̀ nínú pé nǹkan tí mo bá yẹn gan lọ. Mo kọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n lè pọ̀ bẹ́ẹ̀ ní ìṣèlú mo kọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n lè pọ̀ níbẹ̀ náà ṣùgbọ́n ní àkọ́kọ́ tí èmi máa kọ́kọ́ rí ìrìn àfihàn tí wọ́n á gbé bá sórí ètò. Bí a ti rí pé passion tó wá ní fún olóòlù wá fún ní energy ẹgbẹ́ fún Yorùbá dùn gbogbo ọlá mo kóyà Yorùbá dùn gbogbo bá dé University of Ibadan Ìbàdàn mo dàgbà sí Ìbàdàn mo ti wá ó dà mo rí pé mix lẹ́gbẹ́ lé èyí ti máa dùn èyí ti máa wà nínú enjoy studentship bẹ́ẹ̀ ọmọ máa ń wá sí lọ yíyá University of Ibadan sí àdúgbò wa ní student area ó dàbí tankers ìlọ the tanker ní student area ìlọ àdúgbò wa wọ́n máa tẹ̀sẹ̀ University Faculty of Arts ti University of Ibadan so àwọn olùdókòwò tó ń wá láti Germany láti Paris láti everywhere wọ́n á study Yorùbá bí wọ́n ń ṣàtàwọn nìkan wá táwọn àti àwọn olùdókòwò àìstódì máa ń gbọ́dọ̀ mi ká gbàṣà wà láwùjọ ìdè máa ń gbọ́dọ̀ mi bẹ̀rẹ̀ ìgbà àwọn mùsùlùmí àwọn tó ìmọ̀sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ mi ò ní èdè ìmọ̀lẹ́tì ìgbà ìmọ̀lẹ́tì ìgbà bẹ́ẹ̀ ni ní Yorùbá ẹja kọ́ ọ̀nà lédè Yorùbá ẹja kọ́ ọ̀nà láṣà. Ẹ ṣé gan-an Mr. Alárẹ ní Ọjọ Chanter ẹ ṣé gidigidi àdúpẹ́ fún láti ẹ̀kọ́kọ́ pè wá sórí ètò ẹ̀ wípé àìní tí mo ti lọ ṣe fún mi ìlú ẹ̀ gidigidi torí pé ó tẹ̀ ẹ̀kọ́ wọ́n ìlú ojú pé báwo ni wọ́n ṣe máa ṣe òwe challenge a fún yín ní fair chance lórí ní òwe challenge pé tí ẹ̀ wá lu ẹyọ kan nínú bí wọ́n ṣe ń fi ẹ̀dọ̀ gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ omi àti pínísì kí tó mọ̀ pé wọ́n ń gbogbo nǹkan ọ̀nà jù bí ọ̀rọ̀ girama mi bí ṣe pé family wa bí aníṣe kan but according to the technology fóònù wọ́n ní pé girama mi mọ ẹran mọ́ láti lẹ̀ ọ̀dọ̀ àwọn gbé àwọn tó máa ń fi ọ̀rọ̀ ìwúra máa ń sọ̀rọ̀ tó ṣe pé wọ́n ti gbà lóko máa pè é fún wa àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nímọ̀ sí wọn máa bá ọ̀rọ̀ ìgbàlagbà wọn máa gbọ́ ẹ̀rọ ìyẹn wọn fi ṣí dáadáa wọn lọ́mọ ìlú ìdí ọ̀rọ̀ ìgbàlagbà lè gbé ẹ̀rọ ní wọn tí wọ́n sọ fún mi pé mi ò àmọ́ ìpè gbogbo ẹgbẹ́ mi mọ̀ wípé mo mọ̀ ọ́ gan ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ ti máa ń sọ̀rọ̀ ẹ máa ń pè mí máa fẹ́ sọ̀rọ̀ ìwé orúkọ ìwà àbákẹ́yàn tí màá sá pamọ́ ọ̀rọ̀ tí mo sọ. ìgbà tí wọ́n kọ́ fi kí nìkan tí mo kọ́ ibi tó ń post ẹ̀ pé àmì pé àṣeyìí lè pé sí ibi ìṣàkíyèsí ìgbọ̀n agbẹ́lẹ̀ náà. mo ṣe ó jẹ́ nǹkan ìyàlẹ́nu gidigidi ló ti pa sí ní òdòdó. báwo ni wọ́n ṣe máa gbèrò mẹ́ta báwo ṣe pé àwọn ẹni tí wọ́n dẹ̀ tún bá ń challenge yẹn kì í ṣe pé bóyá like ọmọ Yorùbá wọn gan ni wọ́n ènìyàn department Yorùbá wọn gan bọ́ ẹni tó ń wà nílé ẹgbẹ́dẹ season 2 àwọn ẹni tó máa ń ẹwà gbọ́ ọdún òní bí wọ́n wá season 2 máa rí ṣùlọ season 2 wọ́n fọwọ́ balẹ̀ lọ bóyá bí season 3 àbí 4 bọ́n tá bá ń bá lọ ní season 2 lórí pé ókè ó dàbí ẹ̀yìn kan tó ti fẹ́ lé dáadáa a máa gbé wọn wá ọbẹ̀ mi náà pàdé káwa mi bí ó ṣe ń lọ ẹ máa fọkàn bá wa lọ lórí ètò yìí ṣó ní nǹkan tó fẹ́ bá àwọn ará ilé sọ pátápátá ká tó ṣe kí ni ká tó máa tẹ̀síwájú nínú audition tá a fẹ́ ṣe fún yín. ọ̀rọ̀ tó fẹ́ bá ara ilé sọ ní ẹ̀sìn yà ní kí ẹnìkan náà. ok ṣùgbọ́n ní kọ́kọ́ sọ̀rọ̀ yẹn náà kọ́kọ́ kí ẹnìkan kọ́kọ́ sọ̀rọ̀ náà kẹwàá kí òkè ọmọ bá wa kiri bá wa lé náà àmọ́ wa present certificate yìí fún yín. ẹ̀fún ìgbẹ́ sọ ni pé kí wọ́n ṣe àwọn ọmọ Yorùbá kí wọ́n ṣe wá àmọ́ nǹkan tá a ní àṣà Yorùbá ó jẹ́ àṣà kan tó yẹ pé kò sí nínú gbogbo àgbàlá ìjọba pátápátá kò sí àwọn orílẹ̀-èdè àbí àwọn ìjà tó ní àṣà tó ya Yorùbá. bóyá wọ́n ṣe research wọ́n ṣe ibi tí wọ́n ní pé kò sí ẹ̀yà tó ní tọ́kì wọn kò sí àdé nínú tó lè fi sọ̀rọ̀ tó lè fi pè é lè fi ṣe àwa náà lánàá bí wọ́n ń ṣe àwa Yorùbá tó fi àwa yìí náà nìyí wọ́n máa sọ pé kìnnì kan wọ́n máa sọ ẹ̀yìn náà pé ṣé ẹni pé ẹ̀sìn yàtọ̀ sí àṣà bẹ́ẹ̀ni ẹlòmíì nítorí ẹ̀sìn ó ti pàṣà rẹ̀ àwọn kan àwọn ọ̀rẹ́ mọ̀ ẹ̀rí bàbá sọ ẹ̀wà ìgbè ní àwọn olóògùn àwọn òbí àwọn ọ̀fẹ́ ni wọ́n máa gbé àwọn àti pé àwọn kan máa gbé àyà mú wọn kó wọn sọ pé kò tọ́ kìnnì kan ní ẹ̀rí ká gbé àṣà Yorùbá tó bá dé papọ̀ tó bá gbé àṣà Yorùbá lárugẹ wọ́n máa Yorùbá dùn ìgbà jẹ́sà tó dùn bẹ́ẹ̀ni kó táwọn èèyàn tó ń ṣe ní kó òyìnbó tí ń bàtà òyìnbó tí ń gbẹ̀gbẹ̀ òyìnbó tí ń kọ́ ní Yorùbá òyìnbó wà láàfin Ọ̀yọ́
àwọn gbogbo àwọn kẹta ni wọ́n ti ń wá wọ́n ti ń kó lọ sí ìlú kan tí wọ́n gbé bí Germany wọ́n gbé bí Germany ní wàá ṣàwádà nǹkan wà gbogbo. Ìkọ́lé mi sọ ẹ ṣé gan Mr. Alárẹ ní ok ara ẹni pé fẹ́ kí káfíń fẹ́ kí ọ̀gá mi pàtàkì ó ní wọ́n ní báwọn ti pọ̀wé ní stage sáré pé wọ́n ní kò sí bí ẹ̀jẹ̀ gbé kan ṣé tí ẹ̀yin kan máa gbàgbé ẹ̀ ní bẹ́ẹ̀ ni ṣé tí ẹ̀yin gbé gbàdé nígbà bẹ́ẹ̀ ni Àbákẹ́ Aláàfin àwọn wọ́n máa ń dé ìyẹn fẹ́ kí source of inspiration ni ara wọn ní tiwa ní that's your main point that's your main point ìyẹn ní bad inspiration pé ìwé kí n bá ṣe yìí dídé mọ́tò gbọ́dọ̀ ṣé táwọn náà gbé mi pé ọjọ́ ìtọ́jú tí mo àwọn ọ̀dọ́ mi ṣe fún wọn ṣe ní àkànṣe mi náà nígbà yìí kọ́ àgbàdo ẹ̀lú Aláàfin báwa pé àmọ́ ó ṣe ní àwọn ọlọ́wọ́ lágbára pé ṣùgbọ́n èmi ní ìpínlẹ̀ kan ní ìpín ó ti kọ́ mi pé mo mọ̀ discourage ara mi wọ́n máa ń gbé wọn ṣe kiri nìkan ẹgbẹ́ sọ pé wọ́n á ṣe kiri yẹn kí ṣe mi nìkan ò gba ara ilé fún ìwà náà ni ẹgbẹ́ bá ń máa ń gbá ṣe kiri nìkan ẹgbẹ́ sọ pé báwa ṣe kiri yẹn ó ní ìgbà tó ní ìmọ̀ tó ń sọ pé báwa ṣe bẹ́ẹ̀ ni ó lè gbé àlè ṣe ẹ̀yìn àwọn àtúntò lè bí àlè ṣe ìfẹ́ gbé àwọn àbí àlè ṣe ìgbà wípé ìfẹ́ ìwà pé kí ni wọ́n á ṣe so ìmọ̀ fún àsìkò yìí ẹjọ́ tí níbi sọ̀rọ̀ ẹsẹ̀ ọmọdé bá fẹ́ sọ ẹgbẹ́ ọ̀sẹ̀ lórí ètò ẹjọ́ tí a fẹ́ wá nínú ẹ̀fọ́sọ̀gbọ́n ní ìwé ìkẹlẹ̀ àwọn tó fi aláàfin tó fi lé pé àgbà lọ́kadà wà fi ṣe ọ̀gá nìyẹn ìdúpẹ́lẹ́ wọn gan-an. Gbogbo àwọn alẹ́ pátápátá àwọn ata aláwọ̀ tó máa ń encourage wa ètí káàkiri ìwé ní dáadáa bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ìwọ tó bá ní mẹ́tọ̀ tí mẹ́tọ̀ èdè ìgbà lọ́wọ́ tó gbà ẹ́ lẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ wá nǹkan gidi fún tó wá bí kíkà fún wo máa ṣe nǹkan tó bá ní kí ni tó máa fà ẹ́ sẹ́yìn ìwọ ọgbọ́n máa fara ẹ̀ sẹ́yìn tó pé mẹ́tọ̀ ẹ̀ lẹ́yìn nìkan tó rí nínú ayé ẹ̀ ó nìkan tó rí láyé tó ní pé yes mo believe nínú ẹ̀ ó yá wá ṣe kìíní ìrọ̀lá tó bá tẹ̀ wá padà yíyò wàá fi ní ọpọlọ sí ni yes èyí tó kí ni tó bá ń ṣe nǹkan tí kìíní ẹ̀ bá fail kò ní pé kí ni òun fail láyé you understand wà á try to do nǹkan tó fail yẹn ó padà ṣe kí ni ó padà wà successful bí ayé ṣe rí nìyẹn ẹ má gbàgbé kí n sọ bí ayé ṣe rí fún gbogbo wa ṣe rí owó ẹ̀ bá fi wẹ̀ a bá fi wẹ̀ tán a bá fi nu ojú lónìí tó bá di ọ̀la a tún lè fi nu abíyá wa níbi tá a fi nu ojú yẹn ibi tá a wá tún fi nu abíyá yẹn tó bá tún dọ̀tún la a tún lè fi nu ojú padà bí ayé ṣe rí nìyẹn ṣé ebi bá ṣe kí ẹ̀jẹ̀ káwọn bá ṣe máa bá yé tọ́ káwọn bá ṣe máa rèé nílé ayé yìí ẹgbẹ́ mi ní kíkí nìkan sí ẹmọ wọn ní àwọn èèyàn sọ̀rọ̀ ìbá bẹ́ẹ̀ tí ìbá bẹ́ẹ̀ ní ṣe nǹkan àwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àti secondary school ọmọ tí ń chant ṣùgbọ́n láti àti ẹgbẹ́ tí ń chant ọmọ tí ti focus ní àmọ́ nǹkan tó wà nípa fún wa onígbẹ́dọ̀ ní ọ̀sùn kálù ó yẹ kí n tẹ̀ sí at least ó yẹ kí n tẹ̀ sí òkè pé orí ṣùgbọ́n ẹ̀rọ inú àwọn èèyàn ní tẹ́lẹ̀ náà oní bá gbé wa láwọn ẹ̀ka jẹ́ pé òun àwọn akọ òun kọ̀ọ̀kan so bí a pọ́n ṣe pàtí bá gbé wọn tá a bá lọ sílẹ̀ náà àwọn máa perform máa yóò jẹ́ kí wọn nígbà tó perform àwọn náà àwọn kan náà lẹ́nu pé àkóso ìdílé táwọn ẹgbẹ́ ẹ̀ sí ẹ̀ka bá rí tó àwọn yẹn táwọn èèyàn tẹ̀lé wá sí ẹ̀ ní sáà ní event page máa ń gbé ìgbà méjì tó lè pé láti tó pè pé tí mo sọ tí mo tó dé níbi akẹ́rẹ́ nù àwọn èèyàn tó náà làwọn tí mo bá jọ ṣe bílíọ̀nù tó kúrò ní chántà ní ẹ̀dá ìlú ní fídíò mi bẹ̀rẹ̀ wọ́n jà àwọn obìnrin pé ẹbí lélẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tó ń ṣe nǹkan tí wọ́n máa ń ṣe tí wọ́n máa àwọn máa sọ̀rọ̀ kò sí àwọn sọ̀rọ̀ kò sí ṣùgbọ́n èèyàn máa wá ìpínlẹ̀ torí àwọn tó sọ wípé àwọn tó sọ yẹn àwọn tó sọ pé má ṣe dá tó bá ṣe kiri yẹn bá padà wá dé níbi abẹ́rẹ́ àwọn náà máa di fáǹsì ẹ̀ àwọn ọmọ oníṣẹ́ báwọn fẹ́ẹ́ tó máa ṣe àwọn fẹ́ẹ́ tó báwọn làwọn ẹ̀fọ́ ìrọ̀lẹ́ tó máa ṣe so nílé ayé yìí ó máa dá kí ẹ̀gbọ́n fún ẹ̀kọ́ ọkọ̀ motivate ààrẹ káwọn èèyàn tó lè motivate ẹ̀ that's it èyí tó bá motivate ààrẹ wọn kàn máa ṣe ẹ̀rọ náà wàá gbé nǹkan tó ń ṣe yẹn wàá gbé kalẹ̀ you get ṣe nǹkan tí ò dá lónìí ṣe nọ́sẹ̀nsì lónìí ṣe ìdìbò yẹn lónìí ibi tó ti ń ṣe ìdìbò yẹn wàá mú ọgbọ́n kan bẹ́ẹ̀ òṣì tó ń ṣe ló dáa ikú oṣooṣù lójú rẹ ọgbọ́n tó ti mú bẹ̀rẹ̀ àwọn ò tí ì àtúngbò lọ́jọ́ mi bí o ṣe máa ní ọpọlọ lọ tí wàá máa gòkè lọ nìyẹn gbogbo tó bá ń dìbò tó mọ̀ pé yes bí o ṣe tó mọ̀ pé yes kìíní nǹkan tí mo mọ̀ pé mo good sí i máa ṣe lọ èrò good lẹ́ẹ̀kan nígbà tá a bá gbé ìgbà ìkọ́ láǹkan ọ̀hún tó lé wa ẹ jẹ́ ká máa ṣe kí ni ká di nǹkan tá a bá lè ṣe ká dì mú gidigidi ká lè gbé ní ayẹyẹ bẹ́ẹ̀ ni láti bí àṣà wa
gbogbo nǹkan tá a bá gbogbo talent tá a bá ní nílé ayé wa ká máa lò pẹ̀lú fáráyé. Ó ní program kan tí mo fẹ́ padà bẹ̀rẹ̀ ní online bẹ̀rẹ̀ yẹn máa jẹ́ orí TikTok. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ about 20 vision kò tó pé bí a mo fẹ́ sọ vision fún yín bọ̀ according to technology mo fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ kan tá a bá wo 25 tàwa báyìí tá a bá wo sí 2030 you understand ó ní àwọn advancement kan tó padà ń bọ̀ wá sí láti gbogbo ayé pátápátá ìṣe Nàìjíríà nìkan so àwọn nǹkan tó yẹ ká bẹ̀rẹ̀ sí máa ṣe láti ìsìn kalẹ̀ tó máa lọ late tó bá di ìgbà yẹn mi ò sọ vision for anybody mo kàn sọ gẹ́gẹ́ bí computer science student mo jẹ́ ni so ẹ máa dídé program yẹn máa ṣe flyer jáde kí ẹ wò inú mi máa dùn ẹjọ́ ìwà orí TikTok àti máa ṣe yẹn eléyìí ẹnìkan ní YouTube ló wà so ẹ máa ọkàn bá wa lọ ẹ subscribe ẹ lọ follow wa lórí TikTok náà EasyWealth_official ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀dẹ̀ ní méjèèjì wa náà ẹ bá lẹ́yìn tí ẹ fẹ́ fi kún àbí tẹ́fẹ́ yẹ kúrò àbí tẹ́ bá fẹ́ ṣe advert kankan àbí promo àwa ńlẹ̀ pẹ̀lú ní àmì jíìbù. So bákan náà ok ṣé ti kíníntọ̀ yín tó pátápátá ok kẹ́tọ́ bá wa kí gbogbo àwọn ará lé àti wá present kìíní gbọ́ wa lé gẹ́gẹ́ bá wa vote fún Mr. Alárẹ ní Ọjọ Chanter gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ṣe mass communication àwọn dẹ̀ lọ fún àwọn dẹ̀ fọ́dà lọ sí media academy and àwọn media specialist ní EasyWealth Media Hub so tí vote wọn bá lọ sókè gidigidi a máa gbà wọ́n fún tutorial a máa kọ́ wọn ní 1 or 2 about EasyWealth Media Hub so let's say potentially or temporarily wọ́n jẹ́ wọ́n máa jẹ́ presenter wa ní EasyWealth Media Hub wọ́n wà ní presenter department EasyWealth Media Hub so ẹ vote wọn ẹ bá ti vote wọn wọlé ó ti tán nìyẹn so ẹ sáré bá wa kí gbogbo àwọn àmì kí ní àwọn gbọ́dọ̀ ẹ̀rọ ọjà sí nínú oko tí ó bá ti rẹ́ni jù gba ẹ̀pẹ́ mọ̀nà gbogbo kọrin tí ó bá ti rẹ́ni jù gba ẹ̀pẹ́ mọ̀nà nǹkan yìí Alárẹ mi mo dé lónìí mo jí bá fún olódùmarè ọba ìbá kọjá yẹ́sì ọlọ́run ọba rí èmi ṣèbà fún àṣẹ ìdára ọ̀run ìgbà fún olódùmarè ọba mẹ̀rìnmẹ̀rì olórí àlámọ́ tí mẹ́yìn ẹ̀mí máa ọ̀la afẹ́fẹ́ tó funfun arúgbógbó iná ẹ̀rù bàbá ẹ̀rù jẹjẹ aláyégún ayé alálògbé ọ̀run ẹ̀gbẹ́ gbogbo mo ṣe kábíyèsí fún ológun ìmọ̀ràn ọba ẹni bí ẹkú dúró ènìyàn jòkó ẹkú fìdí kalẹ̀ níbẹ̀rẹ̀ yẹn èrèké rẹkú àgbẹ́dìgbé mo kẹ́ni ìrírí mo kẹ́ni tí èmi mo kẹ́ni tí mo mọ̀ fún orúkọ rẹ mo ṣe ní àìní pẹ̀lẹ́ òkú ní tẹ̀yìntẹ̀yìn títí lọmọ tiẹ̀ lóbì ìgbà tí wọn ò lólóbì nínú ilé ẹgbẹ́ kí ni wọ́n fi lè dojú gbèsè ìgbà mi ìbágbá lẹ́yìn tó mọ̀ ń lọ torí bá fẹ́ ṣe ní òògùn ìgbà lákọ́jú bá fẹ́ kọrin àjùbà pẹ̀lú ìpele ìgbà bá a gba ìgbà yé òye ìgbà wọn tó sọ lọ́kọ̀ òwú wáṣáyé ìgbà àlùfáàtì ń gbọ́ tèmíya ìgbà wòlíì tí kì í ṣàbòsí ìgbà àwọn àgbàgbà ló tún fẹ̀ ìgbà àwọn ìyá mẹ́rẹ́ sẹ́yìn mọ̀gbẹ́yẹ ṣègbèsègbè mọ̀gbà ẹ̀yẹ mọ̀gbàmọ̀gbà sórí ìwé àwọn òpè ségisègi táwọn ìjẹ ìyálòdì ìsáyà ilé àwọn tí ó pé kọ́ mọ́ mọ́tàjà ọ̀rí ní báwọn tí ó pé kọ́ mọ́ mọ́sùn ṣùgbọ́n àwọn náà ẹ̀rù ìjọ orí ẹja múdélé ẹgbẹ́ àgbọ̀ abẹ́rìnlé òye ẹgbẹ́ ìyẹ̀wá ẹ̀jẹ̀ ojú àṣì àdáṣe ní ohun ìbátan Alárẹ mi ò fi ṣàtàyè èmi jẹ náà tó rìnà ẹ ṣe gan ẹ ṣe gidigidi Mr. Alárẹ ní Ọjọ Chanter tó ìgbà wúladé yìí ẹ jẹ́ ká present certificate wọn fún wọn bí mi ṣe dùn tó láti gba certificate yìí gan ló tún máa ń pa mí lẹ́rìn gbédégbédé ok fẹ́ present certificate yìí fún lórúkọ EasyWealth Media Hub certificate of achievement so this certificate is proudly presented to Mr. Alárẹ ní Ọjọ Chanter fún ipò winner ní ìdíje òwe Yorùbá season 1 ní ọjọ́ tòní
26th of April 2025. So congratulations, sir. Congratulations. Akínyìn ẹ ṣé gidigidi pé wá sí orí ètò wọ́n máa fún yín ní cash prize bàbá ti parí ètò gidigidi ẹgbẹ́ máa lọ múra sílẹ̀ máa gbáradì àwọn episode tó kù kò ní pé bí ẹ ti nílò episode one pẹ̀lú tí wọ́n á win episode 3 ọlọ́run ẹ máa gbáradì gidigidi ẹ ṣé gan ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ̀dẹ̀ wá gbàgbé ara lé ẹ vote fún wọn ẹ máa wà ní Yoruba department fún presenter EasyWealth Media Hub. So ẹ ṣé click on that subscribe button, it doesn't bite. Thank you all. God bless you and have a nice day. Thank you. Ẹ ṣé.